àbí ti àwọn aláwo tí ò jẹ̀bi àwọn oníṣẹ̀ṣe lẹ́yìn pé bá ṣe bú ànábì náà bú ọlọ́yẹn tí wọ́n jẹ̀bi èwo ni ká kọ́kọ́ sọ bẹ́ẹ̀. èwo ni ká wọ́n máa tó tòótòó bẹ́ẹ̀. táwọn ẹnìkan ní táwọn oníṣẹ̀ṣe ni ká kọ́kọ́ bú tòrótòrò ẹ ṣeun. tí a bá lọ wo Suratul An'am ní ìmọ̀ fásitì tó wà ẹ̀yìn àfáwà tẹ̀mọ̀ Kùránì ayàtà fẹ́ sọ ní bísílẹ̀ àlọ́fà látàsókù lẹ̀ sílẹ̀ ìjúnà mímú lẹ́fẹ̀ẹ́ ṣùgbọ́n láà tó tẹ́bá ti rí Suratul An'am ẹ̀ rí mbẹ̀ 108. so àwọn pípọ̀ yẹn ò jẹ́ bíi ẹ má jà sẹ́lọ̀ sẹ́rí táwọn aláfa bá múra kankan ẹlòmíín nínú ọ̀pọ̀lọpọ̀ wọn máa ní ọ̀rọ̀ alágbára omi máa ń yàtọ̀ ọ̀rọ̀ agbára omi máa ń yàtọ̀ yìí máa ń lọ bí gbogbo yẹn lọ bákan náà kọ́lá ṣe ń ronú. bákan náà kọ́lá ṣe ń ronú ọ̀rọ̀ alágbára omi yàtọ̀ mọ̀nà. yóò yàtọ̀. ẹ woru àpèjúwe tá a ṣe wọn rántí àfa àwa kan kọ́lọ́ bá ṣe dáadáa fún àfa àwa Wàsíìrù Ìwó ó ní òun kọ́ kẹ́mi ń bọ́ bẹ̀ bẹ́ẹ̀mi bá bọ́ bẹ̀ kò dáa o. kò dáa kẹ́mi yóò bọ́ bẹ̀ o Wàsíìrù Ìwó. ó lè ṣeéṣe ó yíwọ́ o. ẹ má jẹ́ mi yóò bọ́ bẹ̀ o. iṣẹ́ tẹ́ ṣe iṣẹ́ tí mo bá fẹ́ bá ẹ mọ̀nà kẹ́sì ni pé ẹ bá ọba Olúwo sọ̀rọ̀ dáadáa. ọba Olúwo ló kọ́ sí gbogbo ẹ̀ olókọ́ mi. torí pé àwọn arábí yìí ní tí wọ́n ń sìn yẹn ó ká wọn lára gan. wọ́n sì bàbára ẹ̀ èèyàn làwọn náà. tọ́lọ́wọ̀ bá dẹ̀ tí ìfọ̀nàmọ̀ wọn agbára wa ò ká. ó gbọ́. ọlọ́wọ̀ bá ti wá fọ̀nàmọ̀ wa láti lè agbára wa ò ká. agbára wa ò ká. so ní tí wọ́n ń sìn yẹn ó jọ wọ́n lójú gan. àwọn ọlọ́sùn wọ́n ń bọ́ lọ́dọọdún. ọlọ́run náà dẹ̀ ń ṣe ọlọ́run ọba lẹ́mọ̀ pé èṣù nígbà tó fárígá mọ́ lọ́run lọ́wọ́ ó sọ fọlọ́run pé àwọn tí ò bá gbàgbọ́ òun dogo ti alọ́run. wọ́n máa ń fowó òun fún wọn. wọ́n máa ń fọmọ òun fún wọn. gbogbo náà máa fẹ́ òun fún wọn. àwọn kan ni wọ́n ń bọ èṣù. nínú ìdílé tiwa àwa lójú bọ èṣù níjọ́hun èṣù láàlú ògiri òkò. kò sọmọ Yorùbá tí ò ní èṣù tí ò ní Ṣàngó tí ò ní Ọya àwọn ẹlòmíì Ògún ẹlòmíì eégún náà ń bọ. so tí a bá wá sọ pé kínní yìí a fẹ́ gbà lọ wọn pẹ̀lú ìjà àdógún lẹ́ o. bàbá Wàsíìrì Ìwó ẹ dákun ẹ mọ̀ tí ọba ń tìkùtì máa ṣe sọ apá àríwá ẹ bá tí ọba ń tìkùtì ibìkan ló yọrí sí. iṣẹ́ tẹ̀yìn àfa ó ṣe ó ní pé ẹ wá bí ẹ ṣe tù wọ́n ẹ lè fẹ́ sáké ẹ fẹ́ sí jáde Ọlọ́run lè má ràn yín lọ́wọ́ o Ọlọ́run lè padà lẹ́yìn yín tó wà jẹ́ gálíbù Ọlọ́run ọba ó ní èmi ni mo wà lábẹ́ gbogbo nǹkan ẹ fi mí lẹ̀ Ọlọ́run ní látàṣubú lẹ́sìn lẹ́yìn ẹ̀dúnà mi lónìí láì ọ̀yẹ́ ṣubú láà. ẹ má bu tí wọ́n ń sìn ẹ má bu ẹ má sọ fún wọn pé kò sí kankan bí sọ pé tẹ́ ń sìn kò sí kankan bí Ògún àgbà ọdẹ kan lọ́dọ̀ wa ń jọ òun Dáúdà láǹpẹ tó bá di àsìkò ọdún á ní alájí èmi ò lè máa bọ̀gun o àmọ́ fílẹ̀ ni àbí ajé Ádámọ̀. alájẹ nínú ẹgbàá alájẹ ló bẹ lọ sàkínlá bọ̀gun ogun yẹn jọ lójú gan. ó jọ lójú gan. alábọ̀gun ó sì nàlé lójú le. àádẹ fún lówó àádẹ lọ. ó mọ̀ padà gba ìsìlámù. ó padà gba ìsìlámù pẹ̀lú sùúrù. nígbà táwa sọ mi lè yóò ayára gbà àwọn afáàtún fún olóko lábọ̀gun á ní mo ti dé o á ní gbogbo létí mò ń sọ yìí ogun rẹ mo fi sọ wọn. ogun ti sọ mi lọ ogun ti sọ mi bọ̀ nígbà yàrá sọ pé kò sí Ọlọ́run ní gbogbo nǹkan Ọlọ́run tó dá mi ló dá òun náà ló dá ògùn. Màmá bú ògùn rẹ̀ tá a bá bú ògùn rẹ̀ kò ní bá a ṣiṣẹ́ yóò yarí ni. ẹyẹ bú tí wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run ẹ rí i pé màá sọ fún mi àyà Kùránì lèmi máa ń lò ẹni tí ò bá wá gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu tójú ẹ̀ bá kàn. tójú ẹ̀ bá kàn náà ní sẹ́yìn yìí. lẹ́dálẹ̀. òun náà lẹ́yìn náà ẹ máa wo tó sáré jà ẹ máa wo TikTok wọ́n ní Káàbà Ajára rẹ̀ síwájú wọ́n ló dàbí abẹ́ obìnrin. so oríṣiríṣi nǹkan náà máa fi náà. oríṣiríṣi. ṣé bá wà láfa. tá a bá jòkó wa jẹ́jẹ́ kí ni ó bá débẹ̀. Ọlọ́ni ẹ má ṣe bú nǹkan tí wọ́n ń sìn. àwọn nǹkan tí wọ́n ń pè ní bàbàrà lẹ́yìn Ọlọ́run ẹ má ṣe bú. Al-Qur'ani là ń kà yé o. Fàyásùbù láà kan náà má bu Ọlọ́run. Kan náà má bu Ọlọ́run tẹ́ bá ti ń kó ògbó tẹ́ǹpù sọ̀gbó tẹ́ǹpù ọ̀yà tẹ́ǹpù ọ̀sùn tẹ́ǹpù lókè lọ́dọ̀ àwọn ló fi ọlọ́wọ́ bá ti wọ́n gbé kàmí. Ẹ̀rí tí wọ́n ti ń bú wọ́n ti gbàgbé pé Ọlọ́run ló dá wọn náà. Wọ́n ti gbàgbé pé Allah táwọn bú náà Ọlọ́run tiwọn náà ni. Ọlọ́run tiwọn ni o. Wọ́n ti gbàgbé pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn fi ọba afẹ wọ́n fi ń wé Ànábì Muhammad. Àti jẹ́ kí wọ́n ṣìṣe àti jẹ́ kán sì sọ àti provoke wọn. a provoke wọn àti kí wọ́n lé wọn lọ́gbà. ìyẹn kọ́ kúmọ lọ́gbà nígbà tá a fìyàn tá a sún yàn gàgiri. a ti sún wọn gàgiri. ọ̀gbọ́.
nígbà tí provocation tí wọ́n provoke èèyàn àti mú mọ́ra láti gbà tí wọ́n láti àwa nígbà fún yín mọ́. so níjó wo lẹ rí ọba kìrìsẹ́nì kó máa ṣe báwọn ọba kìrìsẹ́nì kan yìí ṣe bẹ́ẹ̀ kò dẹ̀ sí ti ń fa wàhálà táwọn alákìídá ìbá ti dúró tábà ti wà pẹ̀lú ọba kan wọ́n máa ti ọba wọn wọ́n ti ọba wọn ọlọ́run ní jẹ́ ti olúwo ṣubú èmi ò kúkú sọ lórí pé èmi àti àyípàdé àyíjọgbowó sáúdí mo bá tèmi lọ àti lè pàdé mi jẹkújẹ látàdá àbáyé sòdodo ọ̀rọ̀ ẹ̀yin aráàlú tẹ́lúdè ẹ má ti ọba ń tèkútì o. ẹ má ti kábíyèsí tìlúwo ẹ má ti ọba ní tìkútì. ẹ ṣàlàyé ìsìlámù fún wọn ẹ jẹ́ ká mọ déédéé ẹ̀yin ní tẹ́ ń sọ fún ẹ ìgbà mi tàbá jẹ́ kábíyèsí báyìí ni o báyìí ni o wọ́n sọ̀rọ̀ sí níwọ̀nba. kí a máa bú òǹsà àwọn gbangba wọ́n bu ọlọ́run. ó bu ọlọ́run ó lè má bàtà iná lọ ń bọ̀ èsì ni. ó bu ànábì. ولا تسبوا الذين يدعون من دون الله ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. ọlọ́jà máa kú dáńsì lẹ́yìn ọlọ́run. wọ́n ti wá ń sìn dé ẹ máa kú. fayasubbu Allah ká má bu ọlọ́run. Adéwà yóò dá ọ̀tá sílẹ̀ o. Yóò dájẹ́ sílẹ̀ o. Ìbéèrè ilé mi ẹ̀ màbẹ́ ilẹ̀ fa o. Ní wọ́n ń dùn yín ní ìsìn. Wọ́n bú ànábì wọ́n bú ànábì kàyí. Wọ́n bú ọlọ́run. Wọ́n bú mọ́kàtẹ́ ń lọ. Wọ́n ṣe kẹ́kẹ́ wọ́n bú. Wọ́n fọ mi sẹ́mi wọ́n fi wọ́n mi ọ̀sùn. Rúkìrù yẹ̀mí lè àná mi wúlò tó tún wọn lánàá tó tàbí ẹwà bọ́. ọmọ ní kasari kasari yàrá lẹkọọ lẹkọọ màtí àmàlà. ọlọ́ni báyìí la ṣe gbogbo tí gbogbo òjò ń ṣe lọ́sọ̀ọ́ iṣẹ́ wọn à ṣe lọ́sọ̀ọ́ lójú wọn. a ṣe lọ́sọ̀ọ́ lójú wọn. a jẹ́ kí kálukú máa rò pé tóun ṣe dáa ẹ máa kílíkì lọ́fà láì jẹ́ dàkún ẹ̀dẹ̀ mọ́ ṣíà rẹ̀ gbogbo tí kálukú ń ṣe àwa la ní kó máa jọ nǹkan lójú wọn ó jọ nǹkan lójú wọn ọlọ́run láwa náà ni. àwọn náà wà ní. ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. ṣùgbọ́n ọ̀dọ̀ Ọlọ́run ni ilẹ̀ ń lọ gbogbo yóò jọ padà sọ́dọ̀ Ọlọ́run so a wà fún yín nírò pẹ̀lú tẹ́lẹ̀ ṣe so tẹ́nìkan máa wá fọ́ báyà pé ẹnìkan lọ́mọ náà ẹnìkan lọ́mọ àdìjẹ́ náà lóòótọ́ wọ́n fi hàn wá pé ìsìlámù lọ́nà ká tó ń bẹ̀ a nídìí ká máa ba tó ń ṣe jẹ́ ká máa bú wọn ká máa ṣe gbóná dáadáa bẹ́ẹ̀ yẹn kò dáa. kò dáa ntí òbí náà ní ti bí yìí. ntí òbí ló bí. ntí òbí oní bí ẹgbẹ́ rí yìí. àwọn náà máa pè yín ọlọ́ni ìlànà bí Muhammad. kúlí yá àjọ àlìkáfìrú náà láà àbúrò máa ta àbùkù náà wọ́n á ní sàpàkì nìyẹn ní ọwọ́ ìparí ló wà. sọ pé ẹ̀yin kàfìrí. làràbùdù máa tàrà gbùdù náà. ṣé mo pé èsì ọ̀rọ̀ nu ń tẹ̀ ń sìn yẹn tẹ̀ ẹ̀wò fẹ́ sìn ni èmi ò ní báyìí sìn o. mi ò ní báyìí sìn. wàlá tó àbìdù nàbà àbùdù. bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin náà ò ní sin ẹ̀sìn tẹ́mi ń sìn ẹ máa wọ Ọlọ́run ò sọ pé kó tó di pé a bẹ̀rẹ̀ sí bá kèfèrí jà àjẹ́ kan wá di stop wa àbí kan tọ́ wa àwa kọ́ la gbọ́dọ̀ máa tọ́ wọn. àwa kọ́ la gbọ́dọ̀ máa tọ́ wọn ó kù jàdá àbájá yóò máa jẹ́ defensive. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ máa ṣe wáàsí fún wọn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ a gbọ́dọ̀ máa mú wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kì í ṣe pẹ̀lú ìjà ogun yíhun Ṣàngó yíhun ilé kan ó pokùnso ni Ṣàngó ó pokùnso ni. iná lẹ́nu ogun dídá Ọlọ́run ò dé tí ìfọ̀nà mọ́ wọn. Ọlọ́run ò tí ìfọ̀nà mọ́ wọn ọ̀gbọ̀n máa pín iná fún wọn. ọ̀gbọ̀n máa pín iná fún wọn. wọn. wàhálà tó àbìdú náà máa bùdù ẹ̀yin ò ní sin tẹ́mi náà sìn wàhálà náà àbìdú. wàlá náà bìbò àdáni fún. nígbà ń sè mi ò ní báyìí sìn. wàhálà kan tó àbìdú náà máa bùdù. àbùdù lẹ́kọ̀ọ́ bí gbogbo kábùlà múlì bí ìdí àjò. ó tó nípa pàkàlẹ́ láwọn ọmọ aláṣẹ tọ̀ ọ̀yá yá lóko. ní tẹ́ ń sìn ẹ má sìn. ẹ má sìn. tẹ́mi ń sìn ẹ má sìn. tẹ́mi ń sìn ẹ ní báyìí sìn. èmi náà ní báyìí sìn. èmi náà sì ní báyìí sìn tẹ́yìn sìn. orílẹ̀-èdè wa tá a wà lónìí ẹ̀sìn tó wà ń bẹ̀ ó ju mẹ́ta lọ wọ́n kàn ń pè mẹ́ta ni. wọ́n kàn ń pè mẹ́ta ni. àmọ́ ká pé mẹ́ta wọ́n ti ń fọ́ náà lọ́lùdé fa. bẹ́ẹ̀ni. wọ́n ti ń fọ́ náà lọ́lùdé àwọn stéètì kọ̀ọ̀kan ti ń fọ́ lọ́lùdé ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́ o. ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ó bá wù yẹn lè ní àfa àbíyá àfa alágbára omi náà ti ń sẹ́po ó ti sáwọ́ ẹkú pé adé àfọ yẹpẹ̀ mo fara mọ́. lọ́la ara yín kò dúdú. ara yín kò tọrọ ẹgbẹ́ kò tọrọ. ẹ̀yin cooperative
ẹ má bú Jésù o. Má bú Jésù. Bẹ́ẹ̀ bá ti bú Jésù, àwọn kírísítẹ́nì náà ó bú ànábì. Ó bú Kádọ́lá Muhammad. Ẹ má sọ pé Jésù olóko lọ yàgbàdo. Ìdá Adébú ni. Ẹ máa ṣe wáàsí yín pẹ̀lú ìkìmà. Pẹ̀lú ọgbọ́n òye. Wàlímọ̀ ìsọ́tì àṣà. Àti wáàsí tó dá tí ó máa mú ọkọ̀ wọn tutù. Fàjáde lóbi láti yà àṣà. Ètí ẹ̀dá bàbá wọn jìyà náà ìdí èyí tó dáre. Nínú àwọn pàkà wa alábòbí máa ń dọ́ọ̀lá àṣà bíi lè. Ọlọ́nìkan ló mẹ́rin tó sọ àlùkò lójú ọ̀nà ẹ̀. Ọwọ́ alábòbí mọ̀ tẹ̀lé. Ọlọ́dẹ̀mẹ̀rin tó mọ̀nà. Ẹja àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run ló mọ àlìjánnà o. Ọlọ́nìkan ni. Ọlọ́run ló mọ àlìjánnà. Ọlọ́nìkan ló mọ àlìjánnà. Kálukú ń gbìyànjú ni. Kálukú ń ṣiṣẹ́ ni. Ṣùgbọ́n pé ẹnìkan lè sọ pàtó pé òun wà àlìjánnà. Kò sẹ́dá tí ó lè ṣe mistake. Ẹ bá bu tán sí. Ó ti wá ń sè òkun ní sàkóní ọ̀yá ní ìrẹ̀lẹ̀ ní ẹ̀kún ní gbogbo tí wọ́n ń sè kó dàgbé lórí ẹ̀yọ̀. Ẹ má bù. Ẹ má bu. Ẹ má bù tí wọ́n ń sè. Ìwà lọ dúró níwájú bí tájú pọ̀ fún. Ẹ wá ìbẹ̀lẹ̀ tí wọ́n ti wá sí. Wọ́n ti wá sí wájú ẹtí bí ajá tó kún. Ẹ ti bá ajá tó kù. Wọ́n fi ẹ̀jẹ̀ ajá wọ́n fi yọ̀ náà. Kí ló wá lọ́dọ̀ wọn? Nígbà tá à ń wá ilẹ̀ àwísì tá à ń pè tọ̀, ibi tá à ń lò gbà á mọ́. A wá lọ sí Ṣìmáwá, àbọ̀gbàgbé. A wá pé a wá rí ilẹ̀ náà ó tẹ́rẹ̀ rẹ́rẹ́. Àwọn ọmọ olóda ọ̀dà síbí, wọ́n láwọn rí bímù. Wọ́n ní àgbọ̀dọ̀ tó bí. Àgbọ̀dọ̀ tó bí yìí. Nígbà tá a bá fẹ́ ṣe nǹkan pàtàkì, wọ́n bá ti ọ̀nà wọn kọ́. Ìjìnlẹ̀ fẹ́ ṣe ọ̀sán ní lọ́nà. Àwọn náà ṣe ọ̀nà, wọ́n ti ṣe ọ̀nà. Owó tí owó bá gbé wọn, àwọn mùsùlùmí rẹ̀ bóyá ti ọ̀nà. Mo ní ẹja wá ti àsìkò mi. Bàbá ti àsìkò mi. Láfi lówó díẹ̀ gbà. Láti lówó díẹ̀ báwọn. Nígbà tí débẹ̀ ọlọ́ni tọ̀ ibi náà ni ẹ̀dùn ń bẹ̀. So àwọn tẹ́ bá ti rí àáfàá tó ń lọ wájú ṣọ́ọ̀ṣì ó ti kọjá yẹ. Ìkọjá yẹ ni káfọ́ wa bọ́ síwájú ṣọ́ọ̀ṣì wọ́n bẹ̀rẹ̀ sí máa pẹ́ bọ̀ fún tiwa sí ìkọjá yẹ. Ìkọjá yẹ ni o. Kìrìsìtẹ́nì náà ò sì gbọdọ̀ tó wájú mọ́sálásí. Kìrìsìtẹ́nì náà olóòwò àgbọ̀rọ̀ bọ́ síwájú mọ́sálásí wọn ẹni padà sí ìkọjá yẹ ni o. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dárú ẹ̀wò wàláhì ìkan sáré kú léjeléje ó ti pe ọlọ́pàá ó ṣe rí pé wọ́n ń dóyìí kan báyìí ó gbàgbé máìkì gan ó họ ni. Ó họ ni. Èmi mọ́tò ọlọ́pàá ẹgbẹ́ filẹ̀ dákun mo fún lówó. Ó ní right Ò ní ẹ̀tọ́. láti dúró níwájú mọ́sálásí ó ló fẹ́ praise. Ọlọ́fẹ́ máa pírísì ò lẹ́tọ̀ọ́. Wọn náà lẹ́tọ̀ọ́ láti dúró tòsí ṣọ́ọ̀ṣì ó ló fẹ́ praise. Ọlọ́fẹ́ pírísì ìjẹ̀sìn lọ́wọ́ yẹn. Lákùndé nù fún kí kálukú mójútó tiẹ̀. Kí kálukú mójútó tiẹ̀. Kí ló wá ń fa wàhálà yìí? Òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ mọ ìwọ̀n ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ mọ́ ara ẹ̀. Bẹ́ẹ̀ ni kí kálukú dúró níwọ̀nba rẹ̀.